èmi lọmọkùnrin yìí kọ́kọ́ ń fẹ́ kó tó di pé ó ń fẹ́ ẹ̀gbọ́n mi nígbà tí mo travel òótọ́ nígbà tá a jọ ń fẹ́ra wa àjọ lájọṣepọ̀ àmọ́ báyìí ló ṣe ṣẹlẹ̀. Orúkọ òun ni ẹjẹ́ pè ní Ọmọbọ́láńlé kásìkò orúkọ ẹ̀gbọ́n mi ní Fikáyọ̀. Fikáyọ̀ lórúkọ ẹ̀gbọ́n mi ń jẹ́ lórúkọ tèmi sì ń jẹ́ Ọmọbọ́láńlé. Ọmọkùnrin yìí ilé wa ló kọ́kọ́ ń gbé àjọ ń gbé compound kan náà ni. Ìgbà yẹn ẹ̀gbọ́n mi ti lọ fún kọ́ńtórẹ́ǹtì ilé lọ́dọ̀ wa, ó wà ní school, ó lọ fún service. Bọ̀dá yìí jù mí lọ dáadáa gidi gan, àmọ́ nítorí pé wọ́n dùn wò lójú, wọ́n rẹwà lọ́kùnrin, àti wípé tí wọ́n bá ti wọ boxer àwọn tí wọ́n máa ń wọ̀ lógbólógbó ẹpọ̀n wọn báyìí lẹ́ẹ̀ máa rí tí yóò wọ́n gbára wọn. Kò dẹ̀ sí ọmọbìnrin tó ti mú ọkùnrin tó ti máa dùn tó wà nínú kọkùnrin bọ obìnrin ní àjọṣepọ̀ tó máa rí nǹkan ọmọkùnrin bọ̀dá yìí tí kò ní ìwù pé kóun náà jẹ́ ń bẹ̀. Ká sọ wípé èmi ni mo ṣe sí bọ̀dá yìí. Ẹ káàbọ̀ lórí ìfẹ́ Olúwaṣọ ọmọ Àkànjí. Ẹ káàbọ̀ sórí ètò Ògbẹnután reality show. Ṣé ẹ rí lè ta tó fẹ́ mú wáyé? Ẹ jọ̀ọ́ nítorí Elédùmarè. Ẹ máa bá wa like, ẹ máa share. Lórí YouTube wa là ń sọ o. Ẹ lọ sórí YouTube wa, ẹ̀yin tẹ́ bá wà lórí TikTok. Ẹ lọ subscribe síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok, ẹ lọ sórí Facebook wa. Ẹ lọ ṣe kíni? Ẹ lọ bá wa follow page wa Ṣeun Àkànjí TV lórí YouTube Ògbẹnután TV. Ẹ jọ̀ọ́ afọ́lọ́hun ọba bẹ̀yìn ni. Kẹ́sì máa kọ́mẹ́ǹtì. Ṣẹ́rí ní ilé wa tá ń gbé nígbà náà, face me and face you ni room and parlour làwọn òbí wa gbà ń bẹ̀. Táwa ń gbé àwakọ̀là nílé. Àwọn níbi bus cutter wa yìí, wọ́n wá gba àwọn kan síbẹ̀. Bọ̀dá yìí graduate ni wọ́n, àwọn wọn ò tètè ríṣẹ́. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. So ó ṣàn gbé bẹ́ẹ̀, wọ́n máa ń lọ bí iṣẹ́, wọ́n máa ń dé secondary school kan ni wọ́n ti ń teach. Àmọ́ tí wọ́n bá ti dé tó bá ti bẹ̀wò sílẹ̀ báyìí, boxer nìkan ló máa wà ní ara wọn. Èmi wà ní school. Ìgbà yẹn mo wá admission láti wọ school nígbà tí à ń sọ yìí. Mi ò mọ ìṣítọ́ secondary school ni. Àmọ́ mo ti mọ ọkùnrin. Bí mo ṣe mọ ọkùnrin, ẹ ní sùúrù. Mo mọ ọkùnrin. So tí bòdè bá ti wá dé tó fẹ́ lọ pọn mi, wọ́n á mú bọ́kẹ́tì méjì. Wẹ́mí kẹ́ẹ̀gì yẹ́lò yẹn náà máa gbé, wọ́n á lọ fi pọn mi. Tó bá ti ń bọ̀ báyìí, lógbólógbó lẹ́pọn wọn ò mọ̀ gbára wọn. Bòdá yìí ní nǹkan tó ń pè ní nǹkan ọmọkùnrin. Nígbà míì tó bá ti wá ọ̀bà tó ń lọ pọn mi báyìí, gbẹ́mí wọn máa wọ singlet, máa wọ ṣòkòtò boxer yẹn, wọ́n lọ fi pọn mi torí wọ́n lè fẹ́ wẹ̀. Tó bá yẹ ti pọn dé báyìí, wọ́n á ṣe omi, wọ́n á lọ wẹ̀. Tó bá ti wẹ̀ báyìí, tí bá ti rí wọn báyìí, ara mi kì í balẹ̀ mú. Bẹ́ẹ̀ ni pé kí n kàn gbé nǹkan ọmọkùnrin wọn kí n gbé sẹ́nu kí n bẹ̀rẹ̀ sí máa mú àbí kí n máa jẹ́ àbí kí n sábà ṣe bákọ́ àti ṣọ́ra bí o ní báyẹ̀ mọ́. Ṣé wàá rí? Ó wá di ọjọ́ kan, wọ́n ṣe fẹ́ lọ pọn mi. Mo ti wò wọ́n, mo ti wà carried away. Ojú ọ̀nà mo ṣì wà. Wọ́n dẹ̀ ń gbómi bọ̀ ní ọwọ́ méjèèjì náà ti fi gbé omi. Nígbà tó ń déwájú mi, ló bá ní pé excuse me, ẹ má bínú, ẹ dé máa ń gbé ọkàn. Mo ṣe bá wọn gbé ọkàn. Ìgbà tí mo gbé ọkàn wọlé, tó yẹ kí n gbé jó síta, èmi náà bá gbé wọlé, bá gbé wọlé. Wọ́n bá ní ta ni yẹn máa wà pé àwọn máa dà sínú bọ́kẹ́tì tó wà ń ta ní pé àwọn fẹ́ pọ̀ ọkàn sí. Mo ní kẹ́gì ń jẹ ìwò mbà ní kí ló bá yín fi pọ́n àwọn ní máa wọlé. Mo mọ̀ pé beautiful girl ní ọ̀pọ̀ kí rẹ̀ máa pọ̀ mi. Nígbà tí mo gbọ́ beautiful girl, orí mi wú mo ní so you are beautiful like this. Orí mi bẹ̀rẹ̀ sí wú pé so bó dẹ̀ rí mi as a beautiful girl. Àtìgbà yẹn báyìí tí máa ti dé báyìí, mi jẹ́ pé máa ti school dé tẹ̀lé mi kì í wẹ̀. Èmi náà yà mú kí ni máa wọ máa bọ́ bra mi, ọyàn mi àtàgógó síta báyìí ni. Tí bọ̀dá ẹ̀ bá ti dé torí máa ṣáájú wọn ti school dé ń tèmi. Èmi ti wà nílé, mo lọ ń teach, mo ń dúró for admission ní school tí mo ti ń teach ní primary school kan. So máa ṣáájú wọn ti school dé. So máa ti bọ́ ẹ̀wù, máa ti dé báyìí pé bọ̀dá yẹn ti dé báyìí. Èmi náà yà bẹ́wù mi. Ọyàn mi gogoro báyìí ni màá wà. Ọyà wọṣọ, ọyà gbé bucket, mo lọ sí dòdò ni. Ṣẹlẹ̀ bàbá tó máa ń ta omi lọ́dọ̀ wa, bàbá Jẹ̀bú. Ó burú bí eré pé sọ̀pọ̀ lọ ni. Tó bá ti rí mi, a ní ọmọ ó ti dé àbí ó fẹ́ pọn mi, ó fẹ́ ṣe kíní kan. Mo ní bàbá ẹ̀jẹ̀ ní sùúrù máa pọn mi. Àṣìbọ̀dá yẹn máa rí mi, tí máa pọn mi máa lọ wẹ̀ ní tèmi, tí máa ti máa wọlé máa ṣe kíní, èmi náà máa múra. Àṣà àṣìbá kan sábẹ́ kí ìbọ̀dá yẹn kí ọ̀rọ̀ ṣàpá èmi àti wọn papọ̀. Wọ́n kì í ṣẹgbẹ́ mi o. Wọ́n ti graduate, wọ́n ṣiṣẹ́ ní secondary school kan. So èmi sì ń ṣiṣẹ́ lọ́wọ́
ní primary school kan èmi wá admission lọ́wọ́ mo dẹ̀ ní ẹ̀gbọ́n obìnrin Fẹ́káyọ̀ òun ti wà ní school so ń serve lọ́wọ́ ni lọ́wọ́lọ́wọ́ ń gbà yẹn so ìgbà tí èmi dẹ̀ máa ẹ̀gbọ́n mi yẹn wọ́n pe sí side ilẹ̀ Ìgbò bíi east ló ṣàwà so èmi mo sábà kó ló pe màá ti ọjọ́ ìpapọ̀ ó wá jíjọ́ kan mọ́ aṣọ kan mi bàbá yẹn ṣàmù pa kẹ́kọ̀ọ́ pé mo ń jẹ́ kókó mi so kí n máa kúrò níbi kí ni wọ́n jẹ́ ibi tó ti pọ̀ mi lélẹ̀ níbi bẹ̀bá yìí wọ́n fi wọ́n kan kéré orí gọ́tà tí wọ́n ni àwọn náà ṣe fúnra wọ́n kan kéré orí gọ́tà wọn ni ìbílẹ̀ máa ń gbà kọjá kí n máa sáré bẹ́ẹ̀ mo kàn yọ ní tí màá yẹ báyìí mo bọ́ra mi nínú gọ́tà ni bọ̀dá ìdẹ́ ń bọ̀ ṣẹ́ mọ nǹkan tó wà ní kí èèyàn ṣubú lójú crush èèyàn tí mo ṣe ṣubú báyìí Ọlọ́run mo ṣubú lójú bọ̀dá yìí wọ́n sáré gbé mi pé wọ́n sáré wá síbi gọ́tà yẹn sorry bring your hand mo ní I cannot bring my hand I cannot bring my hand ẹ̀mọ̀ àǹtí àwọn ọmọ tí mo kọ́ ń sọ ní àǹtí ojú àǹtí mi ò dẹ́ wá gbé mi wọ́n ṣàfọwọ́ fà mí wọ́n gbé mi sọ bàbá ẹ jẹ́ kó pọn mi náà ṣé bọ́kẹ̀tì kan ni ok ẹ ṣì mówó mi ẹ yọ owó ẹ lọ́wọ́ mi bàbá Ìjẹ̀bú yẹn burú gan wọ́n ní ẹ ṣì mówó mi ẹ bẹ́ ṣe lé pẹ̀lú pankọ́rọ̀ yẹn ó ṣubú sínú gọ́tà ni náà kí ni kan bàbá yẹn pé òun kókó tó ṣubú sínú gọ́tà kó tó fa pádà kó tó fẹsẹ̀ dá kí ni tàwọn bẹ̀ nonsense kí ni kan bàbá Ìjẹ̀bú yẹn kò lójú àánú bọ́n yẹn ṣáà sọ̀rọ̀ so bọ́n yẹn ṣáà ní pé kán ṣe mówó tàwọn wọ́n ṣáà mo ṣáà wọlé gbàtí mo wọlé mo lọ wẹ̀ gbàtí mo wẹ̀ wọ́n bá mi gbé mi bọ́kẹ̀tì mi wá mo lọ sí bedroom mo wẹ̀ nígbà tí mo wẹ̀ tán mo wọlé mo fi ọ̀bù àwọn mọ́mì mi dádì mi wẹ́dà ni wọ́n mọ́mì mi ní ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta èso so mọ́mì mi ò kí ń gbélé so ṣọ́ọ̀bù náà máa wà wọ́n ń ta èso wọ́n ń ta àwọn kan so kódà wọ́n ń ta kerosene àwọn onígbò yẹn so mọ́mì mi ò kí ń gbélé ọ̀dọ̀ wọn dàda àbúrò mi méjì máa wà ọkùnrin làwọn méjì ọ̀dọ̀ wọn náà máa wà so tó bá ti school dé àbúrò mi gbà mí gan-an ní wálé ibẹ̀ náà máa dẹ́ sí bọ̀ torí pé mi ti ń ṣiṣẹ́ èmi máa wá ní tèmi so gbà tí mo wọ́ra tó bẹ́ẹ̀ bá mi wọ́n ní pé kí n pẹ̀lẹ́ pé ṣé mo jẹ́ ìbá mi wọ̀ nínú kò sẹ́ni bọ̀dù lẹ́mú mi ò sí lónìí pé kí ni mo fẹ́ fi wọ̀ òun rí mi gẹ́gẹ́ bíi pé àbúrò òun èmi rí gẹ́gẹ́ bíi pé èèyàn tí mo nífẹ̀ẹ́ tó wù mí kájọ máa gbé nǹkan sí nǹkan so ó ṣàmú rọ́ọ̀bù ẹ̀ gbà tó ń rọ́ọ̀bù dé ó bá mi wọ gbogbo ẹsẹ̀ mi ó bá mi wọ bó ṣe ń bá mi wọ báyìí àti ṣé wọn bó ṣe ń bá mi wọ báyìí bọ́dá yìí náà tí wọ́n fẹ́ ṣe pánpán báàrìdì bọ́dá yìí wọ bọ́ksà wọn sílẹ̀ bọ́ksà wọn sí síndẹ̀tì náà ni wọ́n wà so bó ṣe ń bá mi wọ mo kàn ń díje mọ́ wọn lọ́wọ́ ni mo kàn make àwọn sound kan pé kí ẹ máa bá yẹn wọ kí ẹ máa sound bẹ́ẹ̀ ni pé wọ́n bá yẹn lájọṣepọ̀ so bí mo ṣe ń dùn yẹn bọ́dá yẹn kan mo pé inú ọkùnrin àwọn àkókò náà ṣe lè wọ́n sábà mi wẹ́sẹ̀ mi wọ́n bá mi wọ onílẹ̀ bó ṣe bá mi wọ lọ́wọ́ báyìí mo ti ro oríṣiríṣi lọ pé kí n gbẹ́nu sí wọn lẹ́nu kí n máa lá wọn lẹ́nu bọ́dá yẹn tí wọ́n ní good odò ní ẹnu as in wọ́n ní good sense lẹ́nu ẹnu ọkùnrin ìwádìí ní báyìí bá máa jáde báyìí wọ́n máa rùn bí bọ́dá yẹn báyìí tó ṣe wípé kí n máa gbé òórùn yẹn jẹ báyìí bọ́dá yẹn ṣàbà mi wọ ẹsẹ̀ mi ọgbà tó bá mi wọ tán wọ́n ní kí n pẹ̀lẹ́ bó ṣe mo lóògùn ní wọ́n ní mo lóògùn máa lọ lọ́gùn wọ́n láwọn bọ̀ wọ́n tún wọlé wá mi po tíì wà tí òun kì í mí lò wọ́n fi oògùn paracetamol sí wọ́n jà sí mi lọ́wọ́ wọ́n jù sí mi lọ́wọ́ mo ní àwọn ẹṣẹ́ mo wá lo oògùn yẹn wọ́n ní àwọn kí n try láti sùn mo ní òkè mo ní wọ́n ṣe God bless you wọ́n ní ẹ̀ ìgbà tó máa di ọjọ́ kejì mo lọ sí school nígbà tí wọ́n dé tí mo lọ pọn mi lọ́dọ̀ bàbá yẹn mo pọn mi lọ́dọ̀ wọn pé bùdá yẹn náà fẹ́ pọn mi náà pọn mi ó fẹ́ pọn mi dé kí wọn pọn káwọn fún mi lómi bucket kan ìwọ̀ mi nínú kọ́ máa wọ omi wà ní drum wọn táwọn àbúrò mi ti pọn wọn mo ṣàlọ pọn mi bucket kan mo wá wọlé mo lọ wọ ìgbà tí mo lọ tọ́ tí mo wá ní mú àtọ́ mo lọ bá wọn ní yàrá wọn pé bùdá ẹ ṣé o pé God bless you pé ẹ ṣé gan pé ọ̀pọ̀lọpọ̀ yín lára mi o pé mo ti wà ókè kí wọ́n ṣe èmi ní kí n lọ dúpẹ́ lọ́wọ́ wọn ní ẹ̀yìn pé àwọn bọ̀ pé àwọn sáré fẹ́ bohun sára so wọ́n sáré lọ wẹ̀ èmi ní kí wọ́n wọlé pé máa dúró dé wọn nígbà tí wọ́n ti wọ bọ́ọ̀sì àtọ̀ wọn wá èrú mi níbi tí wọ́n lọ bọ́ọ̀sì kọ̀tà so wọ́n ṣàṣe wọ́n kílẹ̀ ní ọ̀dọ̀ wọn wọ́n ṣe gbọ́n wọ́n jókòó sórí bẹ́ẹ̀dì wọ́n jókòó sórí bẹ́ẹ̀dì wọn orí bẹ́ẹ̀dì wọn ilẹ̀ lẹ́nu bẹ́ẹ̀dì wọn wà bẹ́ẹ̀dì kékeré náà ní bẹ́ẹ̀dì wọn bọ̀ ó tóbi ó yàbí 4 ju àwọn tó wọn skul yẹn lọ ṣáà ní ẹ ṣé o inú kò pé ẹ má bínú mo sì bẹ̀rẹ̀ sí sọ òyìnbó nìyẹn òyìnbó ọ̀pẹ rẹ̀ pé what is your name what is this kíní kan àjọ ń sọ̀rọ̀ ìgbà tájọ́ ń sọ̀rọ̀ lọ wọ́n ní ìyá pé wọ́n look cute wọ́n fine gan ni thank you so much àyíwọ́ bá ìbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn mo wá mo lo ẹ fún wọn lówó fún mi náà ni màá ẹ mọ̀ bí ẹ̀gbọ́n àtàbúrò làwọn ṣe rò ọmọ mi ń tèmi nǹkan tí mo fẹ́ ó kò jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò
àwọn bọ̀dá yìí ń rí mi bí ẹ̀gbọ́n àtàbúrò láti pé báyà bàbá wọn àti àwọn ló bí mi àmọ́ o èmi gan gbà nǹkan.